ọba rere o. bóyá ó ní tí ní gbogbo ìgbà tí ènìyàn bá ti jí lóòrọ̀ ọjọ́ kọ̀ọ̀kan ohun tó ní kálukú wa máa ń wá náà ni pé a máa ń wá àánú káàkiri ni. a jẹ́ wípé kí n fàdúà wọlé fún tètò fún tàárọ̀ tòní. àdúà yẹn náà dẹ̀ ni pé ní gbogbo ìgbà tá a bá ti jí sáyé àdúrà ni wípé àánú tó máa tayọ ọjọ́ orí gbogbo wa ẹ̀mí mímọ́ Ọlọ́run kó tì wá lọ síbẹ̀. ẹni tí ó ràn wá lọ́wọ́ tí ó mú kí gbìyànjú wa yọ kankan táwọn ayé á fi celebrate èmi àti yín kọ́lọ́run tì wá lọ bá wọn. apẹja múra. a jẹ́ pé lórí ọwọ́ ẹ̀ ni kí n fi máa kí yín pé ẹ kú ojúmọ́ ẹ dẹ̀ tún kú ojúmọ́ mọ́ níbi gbogbo tẹ́ ẹ ti ń láǹfààní láti gbọ́ yín láti máa gbọ́ wa fún tàárọ̀ tòní. oníkálukú àwọn láti. ẹ jẹ́ kí n máa kí yín káàbọ̀ sí ìkànnì Ìbàdàn rédíò nílé Olúyọ̀lé ní tá a fẹ̀gbẹ́kẹ̀gbẹ́ pẹ̀lú ọba ààfin Olúbàdàn tilẹ̀ Ìbàdàn ọba Rashidi Adéwọ̀lú Ládọjà Àrùsáwà kábíyèsí o. pásítẹ̀tì ọkọ̀ bájọ́ ní tọ́kadà. ẹ jẹ́ kí n máa láǹfààní láti máa kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tẹ́ ń láǹfààní láti máa darapọ̀ lórí ètò wa ètò yín ìrírí mi. ẹ jẹ́ ká máa kí yín pé ṣé dáadáa la jí làárọ̀ tòní. ẹ jẹ́ ká máa kí yín pé ṣé àlàáfíà la bá yín. torí pé àlàáfíà làwa wà lápá ọ̀dọ̀ tí wá ń bí yìí. àdúpẹ́ fàánú tọ́lọ́run fi dá wa sí títí tá a tún fi rí èní ní ọjọ́ tó gbẹ̀yìn nínú oṣù keje. kì máa ṣe pé a mọ̀ ọ́n ṣe kì máa ṣe wípé torí ipa àmàdúrà gbà. ṣùgbọ́n ṣe gbàgbé wípé bíbélì sọ wípé èmi ó ṣàánú fáwọn tẹ́mi ó ṣàánú fún. ó tún tẹ̀síwájú ó lémi ó ṣe ìyọ́nú fún àwọn tẹ́mi ó ṣe ìyọ́nú fún. fi ọ̀wọ́n Ọlọ́run bàbá. ó ní kì í ṣe tẹni tí fẹ́ tàbí tẹni tó ń sáré. ní kọ́ńtì tá a wà yìí. ó ní ṣùgbọ́n bí kò ṣe pé èmi Ọlọ́run tí í ṣàánú. orí pé mi àti yín rà àánú gbà tó jẹ́ ká tún rí òpin oṣù yìí láyọ̀ àtàlàáfíà. ẹ kàn máa tẹ̀ sórí ìkànnì Facebook wa wípé Ọlọ́run mo mà dúpẹ́ fàánú tèmi rí gbà láàárọ̀ tòní. jẹ́ kó mọ̀ wípé lóòótọ́ àti lódodo ìwọ gan lẹ́nu ọpẹ́. ẹ má bínú pẹ́ wá díẹ̀ láàárọ̀ tòní ká tó bẹ̀rẹ̀. torí pípẹ́ tá a pẹ́ kó lè bá a dùn kó lè bá a lárinrin náà ni. ẹ ti mọ tí mo máa ń béèrè lọ́wọ́ ẹ̀yin olólùfẹ́ mi. ohun tí mo dẹ̀ fẹ́ kẹ́ ẹ bá mi ṣe láàárọ̀ tòní náà ni wípé kẹ́ ẹ bá mi share prógráàmù. ẹ jẹ́ kó kálé kó kákò kó kájù. ẹ jẹ́ káwọn èèyàn rí gbọ́ torí pé ètò ìrírí mi ó ti kọjá ètò táwọn èèyàn kàn ń gbọ́ nìbàdàn nìkan. ó ti di ètò tí gbogbo ayé fẹ́ gbọ́ tí wọ́n fẹ́ mọ̀ tí wọ́n fẹ́ kẹ́kọ̀ọ́ nípa rẹ̀. èyí tá a ṣe lọ́sẹ̀ tó kọjá ó sì ń jà ràn ìrìn ní gbogbo TikTok káàkiri. ẹ tún jẹ́ kájọ ṣe kíní yẹn láàárọ̀ tòní ẹ jẹ́ kájọ lẹ̀kùn ẹ̀ síbẹ̀. ó dùn mí láàárọ̀ tòní pé ó pẹ́ mi díẹ̀ kí n tó wá sórí agbágbé. ṣùgbọ́n a láǹfààní láti gbádùn àlejò mi fún tàárọ̀ tòní. ẹ jẹ́ kí n láǹfààní láti máa kí gbogbo àwọn ẹni bí ẹni àwọn èèyàn bí èèyàn. àwọn tó jẹ́ kí wọ́n àwọn tí wọ́n dúró tì wá gbágbágbá tí wọ́n jẹ́ kétò ìṣúwa bẹ́ẹ̀ wọ́n jẹ́ ó rẹ̀ wá. láàárọ̀ tòní bí mo ṣe ń jí kùtùkùtù báyìí ní ẹ̀gbọ́n mi dáadáa Prophet Òkìkí Dáúdù wọ́n ti láǹfààní láti pè mí láti fún mi láwọn encouragement words dáadáa. inú mi dẹ̀dùn torí pé tí mo gbọ́ lè ní gan lásán ó ti tó láti make day mi especially week gan. ní gbogbo ìgbàlẹ̀gbọ́n mi wọ́n ń fi mí sílẹ̀ encouragement yẹn ti pọ̀ jù. lóòótọ́ àti lódodo wúrà àti fàdákà mi ní. ṣùgbọ́n lágbára lọ́wọ́ Ọlọ́run ọba aláwùrábí ìjọba ọ̀run tá a jọ ń lé lórúkọ Ọlọ́run àjọ fi ṣèrè jẹ ni o. lẹ́yìn gbogbo làálàá wa nínú ayé àní pàdánù débi tá a tiẹ̀ wá pòfóráyé. ẹ jẹ́ kí n tún máa kí pásítọ̀ Babájídé Àfọlábí. bákan náà ìyá wa Wúràọlá Aládé Òkọmọ. ẹ̀gbọ́n mi dáadáa Capital AC Roma. olórin àgbáyé Fuji musician. àwọn la máa ń forin wọn wọlé ní gbogbo ìgbà tá a bá ti bẹ̀rẹ̀ ètò yìí. ẹ jẹ́ ń kíyà wa tá a gbé wá lórí ètò yìí lọ́sẹ̀ tó kọjá Princess Abọ́sẹ̀dé Paul.
kájọ bèrè ètò fún ti tàárọ̀ tòní torí pé ààrí ọjọ́ músolókun. àlejò mi wọ́n ti lẹ̀kùn ẹ̀sẹ̀gbẹ́ mi ń bíbí yìí. double celebration ni tàárọ̀ tòní. wọ́n wá sí ìkànnì wa fúngbà àkọ́kọ́ ìyẹn Ìbàdàn rédíò. níbi tó gun ò ti kó wa rí lápá bíbí yìí. bákan náà èní tún lọ́jọ́ ìbí wọn. Gbogbo ẹ̀ wá di double celebration. Agbára lọ́wọ́ náà ẹ̀mí á ṣọ̀pọ̀lọpọ̀ ọdún láyé. ṣùgbọ́n ẹ jẹ́ kọ́kọ́ gbé wọn wọlé kí wọ́n kọ́kọ́ bá wa sọ̀rọ̀ kí wọ́n kí gbogbo àwọn aráalé ká lè bẹ̀rẹ̀ ètò ọ̀hún ní ràbájìgan àti ní rẹ̀gẹ̀dẹ̀ fìyìn. kí lorúkọ àlejò mi tí mo gbé wá fún yín láàárọ̀ tòní. gbogbo ọ̀rọ̀ tẹ́ ẹ fẹ́ bẹ̀ àwọn ìránṣẹ́ Ọlọ́run ni wọ́n o. àwọn ọ̀rọ̀ tó ti ń jà wọ̀nùwọ̀nù nínú yín tẹ́ ẹ fẹ́ bẹ̀ àwọn ìránṣẹ́ Ọlọ́run. ẹ lè máa fi sórí ìtàkùn ayélujára Facebook. oníkálukú. Prophetess Ọlájùmọ̀kẹ́ Esther Akínsìkù. tí mò ń mi o Ọlọ́run dákun. ìránṣẹ́ Ọlọ́run tòótọ́ ni wọ́n. ayé mi bàbá. jẹ́ kí n gbé wọn wọlé ká bẹ̀rẹ̀ sí ní fọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀. Màámi ẹ bá mi kí gbogbo àwọn tán láǹfààní láti máa gbọ́ wa tí wọ́n dẹ̀ tún wò wá káàkiri àgbáńlá ayé. a kí gbogbo àwọn ènìyàn wa nílé lóko lẹ́yìn odi. a kí yín pé ẹ kú ọ̀sán. lórúkọ Jésù Kristi ti Násárẹ́tì gbogbo wa lára àánú gbà. àmín. tí ọjọ́ òní ṣe mọ́ ire tó jẹ́ tiwa lọ́jọ́ òní ó máa tẹ̀ wá lọ́wọ́. àmín àmín. kí gbogbo wa kí wa dáradára. lórúkọ Jésù Kristi á rí àánú gbà. àmín. ẹ ṣé gan màámi. tá a bá bi ni tẹnu ẹ bá bó lóòótọ́ àti lódodo gbogbo èèyàn ti rí wípé ìránṣẹ́ Ọlọ́run alààyè nìyín. ṣùgbọ́n lórí ètò yìí n tá a máa ń sọ̀rọ̀ lé lórí ni ìrírí mi. mọ́mì báwo ni ìrírí yín ṣe bẹ̀rẹ̀ tá a bá ń sọ̀rọ̀ nípa iṣẹ́ ìránṣẹ́? níbo lẹ ti bẹ̀rẹ̀? ṣé wọ́n bí yín sínú ẹ̀ ni àbí bí wọ́n ṣe máa ń sọ pé mọ̀tọ̀sẹ̀ ló lọ́yọ̀ọ́ bóyá ń gbà tẹ́ ẹ ti ń dàgbà bọ̀ tẹ́ ẹ ti ń ṣe alóore tẹ́ ẹ ti ń túmọ̀ ẹ̀mí tẹ́ ẹ ti ń fèdè fọ̀ làwọn yàtọ̀ ọmọ yìí báwo ló ṣe bẹ̀rẹ̀? ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ báyìí. mo lè sọ wípé àti inú oyún ni wọ́n ti sọ fún àwọn òbí mi wípé wòlíì lọ́mọ tó ń bọ̀. nítorí pé bàbá mi fúnra ara wọn lọ sórí òkè Ọlọ́run kọ́lé. Olúwa oyún tó wà nínú ìyàwó mi wòlíì ni mo fẹ́ kó fi bí. àwọn náà béèrè pé wòlíì ni mo fẹ́ kó fi bí. Ọlọ́run sì dá wọn lóhùn lọ́jọ́ náà. Ọlọ́run dáhùn. ìgbà tẹ́mi bẹ̀rẹ̀ sí ní dàgbà bọ̀ bàbá mi jẹ́yàn kan tó yẹ pé ó fẹ́ràn education gan lọ́pọ̀lọpọ̀. ó ní òun mọ̀ pé wòlíì yẹn ṣùgbọ́n wà á kàwé. o gbọ́dọ̀ kàwé. so ìgbà tí tẹ́mi dàgbà tó ń sọ wòlíì ni ẹ ti bá dé bíbá wòlíì yẹn mo máa ń yẹ ni o. ẹ fẹ́ gbà. èmi ò fẹ́ gbà. bẹ́ẹ̀ni. nítorí pé mo máa ń wò pé àwa máa dúró kéèyàn kan wá fún wa náírà 2 náírà. ó kẹ́ tó ti kọ́kọ́ wà lórí. òun ló wà lórí mi pé a ní kí n ṣiṣẹ́ mo dẹ̀ láì iṣẹ́ bank kí n ṣiṣẹ́ lọ́fíìsì so mo múra mọ́ iṣẹ́ mi. ìgbà tí mo wọ polytechnic Ìbàdàn mo múra sí mo ṣe HND ṣùgbọ́n gbogbo gbà tí bá ti dé wà ní òun dára ẹ láàmú ni o ìránṣẹ́ Ọlọ́run ni màá tún ibi tó bá ti sọ fún mi màá sá lọ mi ò dé bẹ́ẹ̀ mọ́ nítorí pé kò wù mí mi ò fẹ́ ṣe ìgbẹ́ má gbàgbé pé ọmọ má jẹ̀mú ni mí láti fi sọ orí mi láti inú oyún ṣùgbọ́n mo ń sá fún iṣẹ́ yẹn ṣùgbọ́n lẹ́yìn ìgbà tó wá yá ìrírí wá bẹ̀rẹ̀ ìrírí yẹn kọjá bẹ́ẹ̀ mélòó la fẹ́ sọ ṣé kí n sọ nígbà tí èmi àtọkọ mi bẹ̀rẹ̀ iṣẹ́ ẹdìyẹ ni bóyá torí pé mo bá wọn lọ́wọ́ sí àwọn adìyẹ bá bẹ̀rẹ̀ sí wọn kú àti ẹ̀sìn kan tó jẹ́ brẹ́là tá a ti sè tó ti tóbi àwọn tó fẹ́ẹ̀ lágọ́ ti wá so nǹkan mọ́ ní ẹsẹ̀ pé eléyìí mo ti múlẹ̀. nígbà tó máa fi dàrú ọjọ́ kejì àwọn bọ́ ṣe kẹ́ dìyẹ lọ àwọn ilé tó tún kù nígbà tó di on the 24 tá à ń wọdún lọ́la tá a kó wọn jáde gbogbo wọn ti fúyẹ́ àti ẹ̀rí ta mo lè sọ wípé ó jẹ́ gbèsè gidi sí wa lọ́rùn ìgbà yẹn gan mi tiẹ̀ títí kà sí pé ìpè ni tí mi ò jẹ́ ni ṣùgbọ́n nígbà tí mo wá parí mo lọ serve mo bá ní opportunity láti ríṣẹ́
iṣẹ́ yẹn wọ́n wá fi mí ṣe supervisor but supervisor yẹn is food canteen wọ́n wá ní kí ká máa ṣe supervisor ń bẹ̀ ìgbà tí mo débẹ̀ in fact wọ́n ń tà tí bá ní wọ́n ń tà gidi gan oṣù kìíní lọ oṣù kejì lọ ìgbà tó yá ló bá di pé tó bá ṣe ráìsì 5 cups wọn ti ẹ̀ ní rẹ́ nira lè ṣiṣẹ́ bá ń bá wọn bo ráìsì àti ẹ̀wà nìkan lára àwọn tó bẹ́ẹ̀ ni ọkọ táwọn ọmọ wa jọ ń ṣiṣẹ́ bá ní ó bá lọ gbàdúrà pé kí ló ṣẹlẹ̀ bí táwọn ti ń tàn náà ẹni tó yẹ kí gbogbo yín máa ṣe yes ma fúrẹ́ ti gbà síṣẹ́ tí ò bá jáde ẹ padà fi bẹ̀ yẹn pè tán ni ó ṣe pè mí nìyẹn ló bá bẹ̀rẹ̀ sí pé kí n resign kí n ṣàánú àwọn mi ní choice tómijé. ṣùgbọ́n ìgbà tẹ kọ́ débẹ̀ ọjà ń yá gbogbo nǹkan ń lọ dáadáa. gidi gan tí wọ́n ń tà tó yẹ wípé gbogbo ibẹ̀ yẹn lọ ti máa wá ń jẹun in fact wọ́n máa ń gba contract ìgbà tá a dáre wọn ò rí contract kankan gbà wọn ò rí gbà mọ́ ṣùgbọ́n ṣe rí ìrìn àjò mi màá dúpẹ́ lọ́wọ́ àwọn ènìyàn mẹ́ta kan nítorí pé without them mi ò lè débi tí wọ́n dé lónìí. níbi tẹ́ ẹ délé nìyí. bẹ́ẹ̀ni mi ò lè má dúpẹ́ máa kọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba torí pé kò jẹ́ kó pẹ́ jù. kẹ́ ẹ tó mọ̀. tó yé mi mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ibi tó bá mi dé. ọpẹ́ mi kejì ó wá lọ sọ́dọ̀ ìyá mi kan bó tilẹ̀ jẹ́ wípé lọ́jọ́ tòní wọn ò sí láàrin wa mọ́ may her soul rest in perfect peace. Amen. Mo ń sọ̀rọ̀ prophetess Òkìtá Yétúndé àwọn ni mentor mi màmá gbé mi torí nígbà tí màmá kọ́kọ́ rí mi màmá ní má dára ẹ̀ láàmú má ṣiṣẹ́ kankan òun bọ̀ wá bí mo ṣe wà ń bá máa ń sá fún wọn èwo tílẹ̀ yẹn sọ ṣùgbọ́n màmá jẹ́ ẹni tó jẹ́ pé wọ́n encourage mi lọ́pọ̀lọpọ̀ nígbà tí wọ́n ní kí n resign àwọn ọmọ lọ sunkún bá wọ́n wá sọ fún mi pé tó o bá tún lagídí tó o bá tún wáṣẹ̀ mi wàá kọ̀ máa fi ìyà jà àwọn aláìṣẹ̀ ni ó bá jókòó kó o gbàgbé lébu ẹ̀ ìgbà tí màmá sọ fún mi omijé bojú mi pé báwo mo ṣe fẹ́ ṣe màá máa dúró kó fún mi 1 naira kó fún mi 2 naira. ìyẹn ló ṣáà dàbí òkè ìṣòro fún yín pé nígbà tí ẹ ṣe pé mi lè ṣiṣẹ́ tí màá máa ṣe máa wọ owó èèyàn pé ó káyà ní àyà mi ṣùgbọ́n nígbà ìgbé gbogbo bí ta bá wá ń dé àwọn ẹni ẹlẹ́ni lọ́wọ́ à ń forí ko mi ò ní choice ṣùgbọ́n nígbà tó yá ikú gba màmá àti wá tẹ̀síwájú wá lè màá wá tún dúpẹ́ lọ́wọ́ bàbá mi Ọ̀ṣìn ibi tẹ́ bá ti ń gbọ́ mi ọmọ ló ń porí bàbá o wọ́n dúró tì mí àwọn ló wá fà mí nígbà tí màmá kú Ọlọ́run wá fà mí lé wọn lọ́wọ́ ṣùgbọ́n ìrírí tí mo rí ó pọ̀ jù bẹ́ẹ̀ lọ torí ogun dìde. bó lẹ ṣe borí ẹ. ogun àwọn ènìyàn mímọ́ ó dìde pé ṣé ìwọ tó wá dìde lábẹ́ wa ìwọ ló wá fẹ́ kẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ náà nìyẹn. ogun yẹn dìde ó pọ̀ tó jẹ́ pé ìgbà tí wọ́n yàn mí gẹ́gẹ́ bí prophetess òjíṣẹ́ Ọlọ́run kan dìde pé ọ̀pá tó gbà yẹn ò nílò nínú ṣọ́ọ̀ṣì mi o. ṣó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni. bẹ́ẹ̀ ni ìṣe inú ṣọ́ọ̀ṣì mi ló ti lò ó ìlara yẹn pọ̀ wàhálà yẹn pọ̀ tó jẹ́ pé wọ́n ní tó bá ti lọ sí ṣọ́ọ̀ṣì má bọ́ bàtà alẹ́ o tó bá ti ṣe gbá má ṣe léyìí o kí ló dé kí wá ló le tó bẹ́ẹ̀ ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run mú wa borí torí ẹ̀ mo fi ní mi gbọ́dọ̀ má dúpẹ́ lọ́wọ́ bàbá mi Ọ̀ṣìn nítorí wípé àwọn ni wọ́n gbé mi Ọlọ́run fà mí lé wọn lọ́wọ́ mo dúpẹ́ pé mi ò jábọ́ lẹ́yìn wọn so tá bá ní à ń sọ̀rọ̀ nípa ìrírí mélòó ni mo fẹ́ sọ àbíjọ́ tí mo lọ ṣiṣẹ́ fún yàn mi ì tiẹ̀ tí ì débi tí mo ti fẹ́ lọ ṣiṣẹ́ tó ṣe pè mí lórí aago nìyẹn wọ́n bá ní kí n máa padà bọ̀ nílé wọn kí ló ṣẹlẹ̀ wọ́n ní àbíkẹ́yìn mi ejò ti ṣàn ejò bíi ti bá mo ṣe yíṣẹ́ padà tó fẹ́ Olúwa ní tó bá lọ iṣẹ́ tó wá ṣe ìwà parí ẹ̀ ní kí wá ni mo fẹ́ ṣe dáàdì mo parí ẹ̀ o ìgbà tí màá fi wo fóònù mi mo ti rí several missed calls bá bẹ̀rẹ̀ sí ń pè padà wọ́n láwọn ti gbé dé Immaculate wọn ò máa gbà àwọn tó ti gbé dé hospital kan wọn ò máa gbà wọ́n mà ti ní káwọn máa gbé lọ sí òní àǹsán mo lè máa gbé lọ ṣùgbọ́n mo ṣáà ń wo ojú Ọlọ́run pé Ọlọ́run ọmọ mi ò gbọ́dọ̀ kú o torí pé ò bá mi dá májẹ̀mú pé màá fọmọ ṣiṣẹ́ ránṣẹ́ ṣùgbọ́n ní ògo ni fún Ọlọ́run nígbà tá a dé òní àǹsán náà bá ní àwọn tẹ̀lé first aid ejò
ọmọdé rí ọmọ ti dára nù gbogbo àwọn abiyamọ tó wà bẹ́ẹ̀ ti ń parí pé ìgbà tó gbọ́ ọmọ èdè ọmọ ẹ̀ ṣì ń sunkún ìyẹn ni mo gbọ́ nígbà tí mo dé mo ní Ọlọ́run kì í ṣe tèmi o mo wá rántí orin kan tọ́lọ́run ní kí n máa kọ pé òní máa jẹ́ mú ayọ̀ òní máa jẹ́ mú ayọ̀ òní máa jẹ́ mú ayọ̀ má gbàgbé ọ̀rọ̀ tá a jọ sọ. Orin yẹn ni mo gbójú sókè tí mo bẹ̀rẹ̀ sí ní kọ ìgbà tí wọ́n máa fi wo ọmọ yẹn black ti bọ́ sínú ó ti kú àìsàn bàbá ẹ̀ ti sá lọ gbogbo àwọn tó tẹ̀lé wa ti sá lọ wọ́n ti bẹ̀rẹ̀ sí ń pariwo ṣùgbọ́n òróró àdúrà tí mo gbé dání mo fi sọmọ yẹn lẹ́nu ó ti dé yín pọ̀ mo fi sílẹ̀ ni mo fi sójú oró ejò yẹn ọmọ mi pariwo padà tó ṣe pariwo gbogbo àwọn nọ́ọ̀sì yẹn dìde ó ní yá ẹ máa gbé lọ sí UCH dáàdì fún ògo fún Ọlọ́run ọba tó ń jẹ́ èmi ni ṣe rí aláìgbàgbọ́ ní òní kò sí Ọlọ́run bàbá yẹn wà ó dẹ̀ ń ṣiṣẹ́ nígbà tá a máa fi dé UCH tí mo gbé mo sáré lọ nígbà tí mo máa fi dé ibi tí wọ́n ń gbé àwọn kéékèèké sí wọ́n ní madam ẹ̀ gbọ́dọ̀ ṣubú ní mi ò lè ṣubú nígbà tí wọ́n máa wo ẹsẹ̀ ọmọ yẹn wọn ò tiẹ̀ rí àpá ibi tí ejò ti ṣan mọ́ gbogbo ẹ̀gùn tán ní ká ló rọ ọmọ yẹn ò lo ẹyọ kan tá a fi kúrò ní UCH lọ́jọ́ kejì kò lo nǹkan kan kò lo nǹkan kan lẹ́yìn òróró tá a ti fún tá a fi kúrò ní ọjọ́ kejì ìrírí yẹn jẹ́ kí n mọ̀ wípé alágbára ni Ọlọ́run ṣe rí ẹni tí Ọlọ́run bá ń tì lẹ́yìn kò sẹ́ni tó lè kojú ìjà sí torí ẹ̀ máa rọ gbogbo àwọn ará ilé tá a bá ń kojú ìṣòro ẹ má rò pé Ọlọ́run ò rí wa Ọlọ́run ń rí wa ó dẹ̀ ń gbọ́ Ọlọ́run yẹn ọba alágbára dẹ̀ ni òun ló lè yanjú gbogbo ìṣòro tá a bá ń kojú ìrírí ká má rò pé bójá Ọlọ́run ò rí wa Ọlọ́run ń rí wa o. ṣùgbọ́n màmí ṣé tá a bá wá ń kojú ìrírí ṣó tún yẹ ká tún jẹ́ láàárín àwọn tá a jọ pera wa ní ènìyàn mímọ́ torí ẹ sọ́nù ọ̀rọ̀ yín pé láàárín àwọn ènìyàn mímọ́ ìyẹn ni pé àwọn tẹ́ ẹ jọ ń tájọ́ ń pe Jésù tájọ́ ń forí balẹ̀ fọ́lọ́run pé àwọn gan tún gbógun dìde. àwọn gangan ní ṣọ́ọ̀ṣì ogun Bíbélì ní nígbà tí ènìyàn sùn ó ní ọ̀tá rẹ̀ wá ó lé fẹ́pọ̀ sára àlìkámọ̀ ó ló sì bá tiẹ̀ lọ ọ̀tá ilé ló máa ń ṣílẹ̀kùn fún tìta. ọ̀tá ilé la ṣílẹ̀kùn fún tìta. bẹ́ẹ̀ ni àwọn tó mọ in and out tí ẹni wọn á sọ bí ọ̀tá ìta ṣe mú ẹ. bó ṣe máa wọlé. wọ́n ní àṣedáàdì ní síìsì lọ máa ń jí. ṣé mọ́mì ni àná ìlọ máa ń jẹun àwọn ni wọ́n á sọ fún tìta àwọn ló ń ṣílẹ̀kùn. so ó dẹ̀ ní láàárín àwọn ènìyàn mi láti rí ènìyàn ìkà. ó tún wá sọ níbì kan ó ní kì í ṣe gbogbo àwọn tó ń pò òun ní olúwa olúwa tẹ bá rí ní ìsìn gbogbo ènìyàn ti fi orúkọ Ọlọ́run bojú ohun tí wọ́n dẹ̀ ń ṣe ní kọ̀lọ̀fín wọn nǹkan ńlá ni ṣùgbọ́n èmi mọ̀ wípé ẹni tó bá ti gbẹ́kẹ̀lé Ọlọ́run kò kí ń jogún fún. ẹ jẹ́ ń sáré bí yín béèrè mà ẹ sọ níbẹ̀rẹ̀ nígbà tẹ́ ẹ fẹ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yín pé wòlíì ni bàbá yín tọrọ wípé wòlíì ni mo fẹ́. bẹ́ẹ̀ni. ṣé wòlíì ni yín tòótọ́. wòlíì ni mí o. kí ni ìyàtọ̀ wòlíì àti pásítọ̀ ìránṣẹ́ Ọlọ́run bóyá bíi pásítọ̀ lélẹ̀ tíṣà lélẹ̀ kí lẹ lè fi sọ pé ìpè yín pé ìpè wòlíì tòótọ́ lélẹ̀ àbí pé àwọn nǹkan wo lèèyàn fi mọ̀ pé lóòótọ́ àti lódodo ẹni tí mò ń bá sọ̀rọ̀ yìí wòlíì ni kí làwọn tá a máa ń rí gẹ́gẹ́ bí àwòyẹ àmúyẹ wòlíì. ẹ jẹ́ kébi fi tèmi ṣe example mo ń sọ fún yín pé kò wù mí mò ń sá kiri. bẹ́ẹ̀ni. ṣùgbọ́n lọ́dún kan ẹ̀gbọ́n mi ẹni tí ó gbé èmi lábúrò gangan ó síkì sickness yẹn pọ̀ tó jẹ́ wípé gbogbo wa ti sọ ìrètí nù. mo bá délé níjọ́ yẹn gbogbo wọn bá ń sunkún wọ́n dẹ̀ tẹ́ sínú yàrá bàbá mi mo bá wọlé lọ tí mo ṣe wọlé mo ti fẹ́ jáde mi náà ti fẹ́ sunkún jáde ẹni yẹn ní ṣe mi ì lè gbàdúrà fún àwọn wòlíì gan tó ti gbòòrò ló ti wá tí ò láàrin nǹkan kan ṣùgbọ́n mi ìjẹ̀mí yẹn náà mo bá gbé orí ẹ̀ mo wá gbé sórí ẹsẹ̀ mi mo bá bẹ̀rẹ̀ sí ní gbàdúrà fún Olúwa jọ̀ọ́ dá arákùnrin padà fún wa àmọ̀rè a gbàdúrà yẹn nígbà tí màá fi gbàdúrà yẹn tán gbogbo ènìyàn ti ń ṣàmì àmì àwọn èèyàn ti wọlé dádì ìjọ yẹn ni ẹ̀gbọ́n mi dìde sá a fi ògo fún Ọlọ́run nítorí pé nígbà tí bàbá mi wò ó bú sẹ́kún ó ní mo tọrọ wòlíì ó ní Ọlọ́run dẹ̀ fún mi ṣùgbọ́n nígbà yẹn náà mi ì tí ì ríra mi o èmi kọ́ ò pé Ọlọ́run gba ẹnu mi ṣàṣẹ sí ohun gbogbo tó ń ṣẹlẹ̀. ẹ tí ì nígbàgbọ́ pé ẹ̀yin sáwọn òfin. èmi yà àní mo fẹ́ ṣiṣẹ́ owó
èmi náà mo fẹ́ bẹ́ pé so mo kàn jáde níjọ́ yẹn ṣùgbọ́n mo wá rí wípé gbogbo ìgbéjọpọ̀ tí mo bá ti wà nígbà tí ọlọ́run torí kì í ṣe ènìyàn ó sà ọlọ́run ni o ẹnikẹ́ni ò ní agbára ẹnikẹ́ni ò ṣe kò ní agbára kankan ọlọ́run ló ní agbára láyé àti ní ọ̀run òun náà láti máa fògo fún gbogbo ibi tí ọlọ́run bá ti wá gbọ́wọ́ mi láti ṣiṣẹ́ mo wá rí wípé deliverance lọ́lọ́run máa ń lò mí fún ìgbà kan tí ẹ wà àwọn tọ́lọ́run bá ń lò mí ẹ̀rù á dẹ̀ máa bà àwọn èèyàn mi wọ́n á sẹ́ pé ọlọ́run ni òun ló gbé mi kalẹ̀ sí nǹkan kan tó máa ṣe so nígbà tí àwọn ìrìn àjò yẹn wá ń lọ bẹ́ẹ̀ yẹn tí ìrìn àjò yẹn ń lọ bẹ́ẹ̀ yẹn ni mo wá rí i pé ìpè tí a pè mí sí ìpè wòlíì ni tòótọ́ la ní pásítọ̀ tòótọ́ la ní preachers gbogbo wa náà la ní ìránṣẹ́ ọlọ́run. mọ̀mí àwọn èèyàn sọ pé ó yẹ kéèyàn máa sá fún wòlíì. bẹ́ẹ̀ ni. ó yẹ bẹ́ẹ̀. mi ì dispute wọn sà. nítorí wípé tá a bá jẹ́ ẹ jẹ́ ká wọnú ayé ẹ jẹ́ ká wo nǹkan táwọn wòlíì ìgbàwò tí wọ́n ń ṣe sà. àwọn nígbà tó bá ẹsẹ̀ ráwa ta ní àwa aláṣọ funfun àwa ni wọ́n sọ lẹ́nu jù nígbà tó bá pera rẹ ní wòlíì tó ń sọ fọ́mọ ọjọ́ rẹ pé lọ ra gbá wá kí ló fẹ́ fi gbà ṣe ó pera rẹ ní wòlíì ó ń sọ fún wòlíì ní àsì wọṣọ àdúrà yóò sì máa lọ sọ́dọ̀ àwọn eléwé ọmọ kí ló fẹ́ lọ ṣe kí ló fẹ́ lọ ṣe so fún di èyí wòlíì ti tó bẹ̀rù nítorí wípé tẹ bá wo ìrìn àjò tí àwọn ènìyàn ọlọ́run rìn ní kò sẹ́ni tó lè bá ṣe ọlọ́run jẹ́ wọ́n á yà bára wọn jẹ́ ni iṣẹ́ ọlọ́run ò lè bàjẹ́. iṣẹ́ ọlọ́run ò lè bàjẹ́. láyé kò sẹ́ni tó lè bá ṣe ọlọ́run jẹ́ wọ́n á yà bára wọn jẹ́ ni. àwọn nǹkan tẹ̀ ń sọ yìí ni pé kò tọ́ fún èèyàn láti máa mú nǹkan àbí àwọn iṣẹ́ ètò pé lọ ra nǹkan báyìí wá. dádì ẹ jẹ́ kí n sọ kankan fún yín sà ó ní agbára bàbá ká o bẹ́ẹ̀ni agbára Jésù ká gbogbo ìṣòro tó wà láyé mi o agbára Jésù ká kò sí ohun tí agbára bàbá yẹn ò ká. tí ò ká nípa àdúrà. tó bá ti lè gbàdúrà ẹ wá tún gbọ́ bíbélì sọ ó ní láìsí àwẹ̀ àti àdúrà ó ní iṣẹ́ ìyanu ò lè ṣe kíni ó ní kò lè ṣẹlẹ̀. àwọn èèyàn ò gbàgbọ́ wípé àwẹ̀ lásán àtàdúrà lè ṣẹ́gun mọ́ báyìí. ṣé nínú bíbélì yẹn ṣé wọ́n sẹ́ pé lọ ra gbá. wọ́n ń pòwe wípé Jésù Kristi fi itọ́ sí ilẹ̀ ó fi ràyàn lójú pé ayé ìgbà yẹn náà. dáàdi kì í ṣe ìyanu ojúkorojú ni. bẹ́ẹ̀ ni gbogbo ayé lórí. ẹ̀wọ̀n náà sọ ní ìsìn pé. kó wá jáde wòlíì tí ó bá sọ wípé torí pé Jésù mú a ó fi tọ́ sí àmọ̀ ó fi ṣe ojú èyí ló wá fóun ní ok ẹ jẹ́ kí n fún yín lélẹ̀ nígbà téèyàn gbé ṣòro wá sọ́dọ̀ ẹ̀ tó ní kó lọ mú 200,000 wá tó ní kó lọ mú 50,000 wá ẹni tó dẹ̀ gbé ṣòro wá síwájú ẹ̀ kò ní 10,000 ṣùgbọ́n o ti sọ fún pé tó o bá ṣiṣẹ́ wà kú lọ́la ìyẹn a bá máa sáré káàkiri ṣé Jésù ló rán wọn bẹ́ẹ̀ ó ní ọ̀fẹ́ la fi fún ni ẹ̀bùn ọ̀fẹ́ làwa ń lò ìwọ tó o bá ti fẹ́ ṣiṣẹ́ fún Ọlọ́run ọ̀fẹ́ ni. ọ̀fẹ́ ló yẹ kó jẹ́. bẹ́ẹ̀ ni mo máa ń sọ wòlíì tó bá ti ń lanu pé lọ mú 200,000 wá lọ mú 50,000 wá sá fún. lára àwọn tó ń wò wá nílé wọ́n béèrè wọ́n ní what has helped you to remain faithful to God over the years. ọ̀rọ̀ pọ̀ ń bẹ mo dúpẹ́ lọ́wọ́ adé orí tí Ọlọ́run fún mi wọn ò ní ṣíbọ́ lórí mi. àmín. Ọlọ́run lò wọ́n lọ́pọ̀lọpọ̀ fún mi. nígbà ẹ jẹ́ kí mo fẹ́ dáhùn question yẹn ni o nígbà tí Olúwa ní lọ dá dúró ọkọ mi ló máa lu aago nínú ilé wa láàárọ̀ èmi àwọn àtàwọn ọmọ náà bá máa kọrin màá wá jókòó báwo mo ṣe fẹ́ ṣe nígbà tá a bá ti ṣàdúrà kẹ́ màá bá forí balẹ̀ màá láti parí service ó tún di Sunday kejì wọ́n tún láago ìgbà tó di Sunday kẹta lèmi náà bá fara sí lọ́lọ́run bá bẹ̀rẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ Ọlọ́run lò wọ́n fún mi láti lè máa jẹ́ kí n máa tẹ̀síwájú wípé ọjọ́ iwájú ó dára àti ìgbàgbọ́ tí mo máa ń sọ nǹkan kan màá tún sọ lórí ètò lẹ́nìí àwọn ọmọ ọjọ́ ìtúsílẹ̀ mọ̀ màá ní Ọlọ́run tó bá kè níkọ̀ láti máa mú nǹkan míì mọ́ pè ní sọ́dọ̀ kò síbi tí mo máa dé láyé tí mi kì í sọ
nítorí wípé agbára Ọlọ́run ó pọ̀ ju agbára òkùnkùn lọ. ìyẹn ni pé a lè sọ wípé àdúrà ló mú yín dúró. àdúrà ló mú mi dúró àti ẹni tí Ọlọ́run fi ṣe adé orí lórí mi àtàwọn òbí mi àtàwọn ìránṣẹ́ Ọlọ́run tòótọ́ tán ti ṣiṣẹ́ yìí. tí wọ́n ti ṣiṣẹ́ tí wọ́n ní ọmọ mi wàá ṣe débi. máa tẹ̀síwájú. ẹ jẹ́ n tún sáré béèrè kejì. wọ́n ní what spiritual discipline have strengthened your work with God? kí ni àwọn nǹkan tẹ́ lè rí bí kí ni màá pè bí àwọn nǹkan tó ka yín lápá kò tá lè sọ pé bí kí n lò èdè àwọn tá máa ń lò nú ayé pé bí màá ṣe Jésù ló máa ká mi lápá kò kí ló ń kẹ́yìn náà lápá kò lẹ́yìn wò pé Jésù náà ló máa ń ká wa lápá. ọ̀rọ̀ tí wọ́n béèrè yìí mo rí òjíṣẹ́ Ọlọ́run méjì kan tí wọ́n ń takùrọ̀sọ lọ́wọ́ ní kándù kan péré ló jẹ mí tí bá ti tọ́ka. ara tí mò ń sọ nìyẹn pọnmọ mi mo mọ tí mo ọ̀pọ̀lọpọ̀ wòlíì ẹ sá fún mi wòlíì ni mí àwọn wòlíì aláwìṣẹ. ibo lòun ti rí kándù kan níbo ló ti rí kándù. kí ló dé tó máa ń yá wòlíì lára láti lè ba ayé èèyàn jẹ́. torí pé wọn kì í ṣe wòlíì sá. àbí kí n sọ pé ìránṣẹ́ Ọlọ́run. wọn ṣe ìránṣẹ́ Ọlọ́run. I come to the submission wípé ó máa ń yá ọ̀pọ̀lọpọ̀ ìránṣẹ́ Ọlọ́run láti fúnyàn ní ọ̀rọ̀ bíi ọ̀rọ̀ òdì ìgbàgbọ́ wọn á dẹ̀rọ̀ mọ́ wípé sórí tí mo sọ fún ẹ yìí o á ṣe o ṣùgbọ́n tó bá jẹ́ pàdúrà náà gbà fún ẹ wọ́n lè sọ pé lágbára Ọlọ́run náà jẹ́ kádùá ìgbà ṣùgbọ́n tó bá jẹ́ pọ́rọ̀ òdì ni ìgbàgbọ́ wọn máa ń rọ̀ mọ́ pé tí mo sọ iṣẹ́ àṣẹ kí ló máa ń fà á. dáàdì kò sí wòlíì tí ó ṣépè fún wòlíì tòótọ́ ò ní lanu ṣépè wòlíì tòótọ́ tí Ọlọ́run pè kò ní ṣèkà fọmọlàkejì o wòlíì tòótọ́ tí Ọlọ́run pè kò ní ro tọmọlàkejì láìda ṣé wòlíì ní òfin nǹkan sẹ́nu wípé ó yá mọ́tò tó ń lò yẹn ó yá lọ gbé wá sọmọjó dẹ̀ gbélẹ̀ ṣé wòlíì nìyẹn ó forúkọ Ọlọ́run bojú ni ṣùgbọ́n gbogbo wọn làṣírí wọn máa padà tú o nítorí wípé ènìyàn ò lè gọ sẹ́yìn kankan láíláí. ọ̀pọ̀lọpọ̀ ló ti wà lábẹ́ ìgbèkùn wòlíì. bẹ́ẹ̀ ni. kí làwọn nǹkan téèyàn á rí téèyàn fi wò pé ẹni yìí kì í ṣe wòlíì tòótọ́. a dára fún yín ṣé ti rí ìpéjọpọ̀ tí ènìyàn bá wà èèyàn ní láti máa study kéèyàn máa study dáadáa tó o bá wà lápẹ́ ìpéjọpọ̀ kan tó o bá ti ń rí wípé ẹni yìí ń mú dúdú mọ́ tètè bẹ́sẹ̀ sọ̀rọ̀ torí tó o bá bẹ́sẹ̀ sọ̀rọ̀ wọ́n á padà sọ ẹ́ dẹ̀dùn arinlẹ̀ o dẹ̀ nílé lọ mọ́ àìmọye ènìyàn ní wòlíì ti bá yé ẹ̀jẹ̀ o tí ò dẹ̀ ní ṣàtúnṣe fún títí di òní. so apẹ́ ìpéjọpọ̀ tó bá ti wà tó bá ti wo in and out wọn tó ti rí pé kò papọ̀ mọ́ ọ̀rọ̀ tá a kọ sínú bíbélì tètè bẹ́sẹ̀ sọ. ẹ jẹ́ kí n sáré mú àwọn àfiwé kí n tó béèrè tó gbẹ̀yìn nínú bíbélì a rí àwọn wòlíì tó jẹ́ wípé tí ìlú ò bá ṣe dáadáa àbí tí agbègbè bá ń dàrú àbí tí nǹkan ò lọ dáadáa nínú láàrin ìlú wọ́n á dìde wọ́n á bọ́ lọ́n sọ̀rọ̀ pé ìwọ náà òjò gbọ́dọ̀ rọ̀ nǹkan báyìí ò gbọ́dọ̀ ṣẹlẹ̀ ibi tó fẹ́ àjálù ibi kó dúró. orílẹ̀-èdè Nàìjíríà àrírú àwọn wòlíì bẹ́ẹ̀ mọ́ àbí ṣé ẹ lọ sápamọ́ ni àbí torí pé ṣọ́ọ̀ṣì yín wà ní ọ̀nà tó jìn láàṣẹ ń rí yín kò sí wòlíì tó máa ń dìde mọ́ lákòókò tá a wà yìí àbí àáfà tí wọ́n á dìde pé president Bọ́lá Ahmed Tinubu bá ṣe ń pa àwọn èèyàn yìí tẹ́ ẹ̀ bá wá ń tẹ́ ṣe sí i kó tó dìwòye ọjọ́ báyìí kó tó dìwòye nǹkan báyìí ló ń sọ kí ló dé tààrí mọ́ sì ṣe pé owó ti àbí. nǹkan méjì máa fi dá yín lò ó ní Ọlọ́run ń ṣe bẹ́bẹ́ bíi ìtàtijọ́ àwa la ò sin bàbá bíi ìtàtijọ́ mọ́ ṣé bí àwọn wòlíì ìgbàanì ṣe ń sìn à ń sìn nísìn ṣé àwọn tó yẹ pé tí politician bá ti gbówó lé wọn lọ́wọ́ wọ́n ti jẹ dòdò ẹnu wọn ò ní sòdodo mọ́. nítorí máa gbé fẹ́yìn iṣẹ́ ẹ̀ ní gbà. mi ì ní gbà dáàdì. ẹ̀ ní gbà. mi ò ní gbà nítorí pé ẹ jẹ́ kí n sọ kankan fún yín o. wọ́n ń gbọ́ yín online. bẹ́ẹ̀ ni mo jẹ́ kí n sọ kankan fún yín o ẹni bá ti tajà èrùpẹ̀ àbá lọ́sẹ̀ bá sọ agbowó òkúta gbogbo ẹni tí ò bá dúró lórí ìpìlẹ̀ àwọn ọmọ ẹ̀gán àjẹ́ǹbẹ̀ kí wá ló dé tá ò ní ṣe dáadáa di àwọn ọmọ wa
torí wípé ohun tá a bá ṣe òun ni wọ́n á sọ nígbà tá a bá lọ tán ṣé wá rí tí wọ́n sọ̀rọ̀ gidi nígbà tá a bá lọ tán ó dára ju kó máa sọ gan nígbà tá a bá ṣì wà so dídára yẹn nígbà tí o bá ní politician kan gbowó wá nísìn owó ẹ̀jẹ̀ ṣé ìdá mẹ́wàá ló fẹ́ pè ní ṣé ìdá mẹ́wàá ló fẹ́ owó kíni ṣùgbọ́n nígbà tó bá ti gbà sápò ara wọn wọn ò ní sòótọ́ ọ̀rọ̀ ẹ wá ní kí wòlíì kan dìde kò ní sẹ́ni tí ó dìde. ẹni tó ti jẹ̀sẹ̀ bí tán ti mọ̀ tán ti kẹ́ ìwọ tó ti gbowó ta. ok àwọn wo ló ń lo helicopter tó ń lo gbogbo nǹkan tó ti nígbà tí wòlíì bá ń lọ táwọn cover tẹ̀lé like 16 wòlíì kọ́ mu jáde nínú bíbélì. kò yẹ kó rí bẹ́ẹ̀. ní tẹ́lẹ̀ jà ṣe ṣiṣẹ́ tó wọn wọ́ tẹ́ tí wòlíì mi bá ń lọ báyìí àwọn body guys ẹ̀ wọ́n tó 50 bọ́lọ́run ṣe kọ́ wa kọ́ ni. màámi èní lọ́jọ́ ìbí yín tẹ́ ẹ bá wọ ẹ̀yìn tẹ́ wo wájú ibo kí lẹ lè sọ wípé lóòótọ́ àti lódodo ọlọ́run jọ mí lójú lápá bí gẹ́gẹ́ bí ẹ̀rí lórí ètò ìrírí mi. mo mọ̀ọ́rẹ́ o tí mi ì bá mọ̀ọ́rẹ́ abara mọ̀ọ́rẹ́ jẹ ni mo mọ̀ọ́rẹ́ o nígbà tí mo bojú ẹ̀yìn mo sọ pé o ṣe ọlọ́run dára sí mi àmì ìbá ti kú ọlọ́run dẹ̀ ṣe kí ni ó dá mi sí dọjọ́ ni mo mọ̀ọ́rẹ́ gbogbo ìrírí mi ọpẹ́ ló mú jáde. ọpẹ́ ló mú jáde. ọpẹ́ ló mú jáde. ṣé bẹ́ẹ̀ ṣe wà ní ìsìn ẹ ti lè iṣẹ́ tẹ èèyàn láàyò pé bọ́lọ̀ ń ṣe pè yín ẹ ti fi ṣàwọn nǹkan ribiribi nínú ayé téèyàn máa ń gbélé ayé ṣe. lórúkọ Jésù àti fi ṣe. tẹ́ ẹ̀ dẹ̀ tún ní ìjọ tiyín tẹ̀. bẹ́ẹ̀ ni mountain of deliverance ìjọ ìtúsílẹ̀ ọlọ́run dẹ̀ ń ṣe bẹ̀bẹ̀ níbẹ̀ bẹ́ẹ̀. dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n darapọ̀ mọ́ wa tí wọ́n kí wa lórí ìkànnì Facebook ẹ̀gbọ́n mi dáadáa Prophet Òkìkí Dáúdù wọ́n ní God bless you my lovely presenter wọ́n tún sọ wípé happy birthday to you ma wishing you more glorious years ahead in Jesus Christ name wọ́n tún sọ wípé God bless you ma bẹ́ẹ̀ ni arábìnrin Wúrọ̀ọlá Aládé Òkọmọ àwọn náà kí wa wọ́n sọ pé well done presenter àgbà ẹ ṣé gan ọlọ́run ló àgbà ọlọ́run làgbà ó àwọn ìbéèrè tí wọ́n dẹ̀ béèrè àti gbìyànjú àti bíyín ó dùn mí láàárọ̀ ìtorí wípé kíní nẹ́tíwọ̀kì wa ó jẹ́ kí àkókò wa kó lọ péréte wọn jẹ́ ká lè jò mọ́ kó gbádùn àsìkò wọn dáadáa ṣùgbọ́n àdúpẹ́ fọlọ́run torí pé bẹ́ẹ̀ sọ pé tẹ̀mí bá wà ìrètí ń bẹ mo mọ̀ pé tá a bá tún pè yín lọ́jọ́ míì ẹ tún dáhùn ṣùgbọ́n kẹ́ ẹ tó lọ ẹ máa ń gbàdúrà fún iléeṣẹ́ yìí ẹ gbàdúrà fáwa náà lórí ètò yìí ẹ máa ń sọ̀rọ̀ ọ̀rọ̀ àṣẹ bíi wòlíì sórí ètò yìí pé ètò yìí kọ́ lọ́n fi polongo iléeṣẹ́ yìí kí iléeṣẹ́ náà kó bẹ̀rẹ̀ sí gẹ́gẹ́ ní ṣe jọ́jọ́ bí yín. orúkọ Jésù àmín ọlọ́run á gbé ọgbà gba ọpẹ́ wa àmín ní ti ẹ̀ṣẹ̀ olúwa dáríjì àmín àfi iléeṣẹ́ ilé ọlọ́wọ́ ọlọ́run yà sí mímọ́ àmín iléeṣẹ́ ó yá máa gòkè àmín pìrìsẹ́ńtà ó yẹ máa gòkè àmín gbogbo ẹ̀yin ará alé tẹ̀ ń wò wá tẹ̀ ń gbọ́ wá ó yẹ lọ máa gòkè àmín mo gbàdúrà gẹ́gẹ́ bí èyí ṣe jẹ́ ọjọ́ bí mi gbogbo ẹ̀yin tẹ̀ ń ṣàìsàn lórúkọ Jésù ó yẹ dìde lórúkọ Jésù ó yẹ dìde àlàáfíà ó yá kó wọnú àgọ́ ara yín ó ti rí bẹ́ẹ̀ o àṣẹ ọlọ́run gùn kò ṣí padà Jésù olúwa wa. àmín 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 lórúkọ Jésù ní ọ̀rọ̀ kan ní gbólóhùn kan àwọn tó ń la ìrírí kọjá ṣùgbọ́n tán wò pé ó ti fẹ́ sú mi ó ti fẹ́ rẹ̀ mí kí ni ọ̀rọ̀ tẹ́ ẹ lè ní fún wọn gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ìgboyà. kó máa tẹ̀síwájú kó dẹ̀ máa gbàdúrà mo ti sọ lẹ́ẹ̀kan láìsí àwẹ̀ àti àdúrà iṣẹ́ ìyanu kankan ò lè ṣẹlẹ̀ kó máa gbàdúrà ìrírí wọn ire ló máa já sí. ẹ ṣe gan-an. ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló tẹ̀lé ìyá mi Prophetess Esther Ọlájùmọ̀kẹ́ Akínsìkù wọ́n tẹ̀lé wọn lẹ́yìn wá ṣùgbọ́n tí mi ò ní lè dárúkọ gbogbo yín la kíta ẹ má bínú gbogbo ẹ̀yin olólùfẹ́ wa ìyẹn tẹ́ darapọ̀ mọ́ wa lórí ìkànnì Facebook wa fún ti tàárọ̀ tó mo ti wọnú àkókò ìyá mi dáadáa tòótọ́ yìí ó wọlé lẹ́yìn mi ṣùgbọ́n kán jọ̀ọ́ kán bá mi fọwọ́ wọ́nú
ó rí bẹ́ẹ̀ ni kò yẹ kó máa rí bẹ́ẹ̀ ṣùgbọ́n torí àwọn in tó ṣẹlẹ̀ technical reasoning mo dẹ̀ fẹ́ jẹ́ kálejò mi gbádùn ara wọn díẹ̀ rí pé ibi tán ti wá ó jìnnà díẹ̀ ẹ má bínú ọ̀gá mi ìyá mi dáadáa ẹ dẹ̀ kú ayẹyẹ tọjọ́ ìbí tẹ́ ṣe lánàá àbíjẹta tí ń bá ṣe ẹ̀mí aṣọ̀pọ̀lọpọ̀ rẹ̀ lókè ọlọ́run ò dẹ̀ ní fi eléyìí ṣàṣemú àwọn ọmọ July wọ́n máa ń fa ìyàtọ̀ ẹ rí i pé ìyá mi prophetess náà beauty ni àwọn ọmọ July wọ́n ṣe máa ń rí ni ọlọ́run ló ní ó rí bẹ́ẹ̀. tó bá jẹ́ ní wọ́n ní ẹ̀dúró ẹ̀dẹ́ kó dé láyé ọlọ́run bà mí sí. àáfàá náà ń sọ̀rọ̀ sí mi lọ́ọ̀kan ṣùgbọ́n bàdó àwọn ikọ̀ bàdó náà wà níbí fún bàbá jẹ́ kí ẹni tó ti ń gbé mi sókè tẹ́ fi ń láǹfààní àti rí mi ọlọ́run Bádírù Adékúnlé Azeez bákan náà Rọ̀kíbát Badrudeen wọ́n wà ń bíbí Aisha Alábẹ́dé àwọn náà wà ń bíbí bákan náà Aisha Hamza àwọn náà wà ń bíbí àwọn ikọ̀ bàdóòní nìbàdàn rédíò àwọn ni wọ́n ń dà wá lọ síbí náà tí wọ́n bá ti ní ẹ ṣe báyìí rẹ́rìn ẹ jókòó dáadáa ẹ gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ o gbọ́dọ̀ gbà fọ́gà ẹ̀ o bá fẹ́ kan rí ẹ̀gbọ́n lé dáadáa ẹ jẹ́ ká tún máa tàta pínṣẹ̀ lórí ètò fún ti tàárọ̀ tè Abíọ́dún Afọlábí òun ló ń gbóhùn sáfẹ́fẹ́ lórí ètò ìrírí mi tẹ́ ẹ bá gbádùn wa fún ti tàárọ̀ tòní ẹ jẹ́ ká tún jọ ṣe ìyẹn lọ́sẹ̀ tó ń bọ̀ ní dédé àkókò kan náà lórí ètò yìí tẹ́ ẹ bá fẹ́ pè mí fún ìkéde àbí ìpolówó ọjà 08163027551 nínú orí ọ̀fẹ́ àti ayọ̀ àlàáfíà ìdùnnú ni mo fi yín sí lọ́sẹ̀ yìí bákan náà nínú ẹ̀ ni màá ti bí yẹn bá yín lọ́sẹ̀ tó ń bọ̀ ó dìgbà kan náà ó dàbọ̀. ṣe là tó mọ̀lẹ́ gbẹ́rẹ́gẹ́dẹ́ síjú àánú rẹ̀ omi ọlọ́mọdé ránú gbà ọba rere o. wáyà ó ní tí ìlà lọ sí là ó. mọ̀lẹ́ ò gbẹ́rẹ́gẹ́dẹ́ síjú àánú rẹ̀ omi ọlọ́mọdé ránú gbà ọba rere o.